Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá. Mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta. Enter to Bluetooth. Bluetooth connected. Ní Rónkẹ́ sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á bá wa gbé. Àánú á wá wa rí. Àánú á bá wa sọ. Láṣẹ Èdùmàrè. Àpò ṣáṣámùrà kan kì í gbẹ. Àpò ò ní gbẹ fówó, bẹ́ẹ̀ ni kò ní gbẹ fọ́lá. Kò ní gbẹ fún yìí, bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní gbẹ fógo àti àṣeyọrí ayé gbogbo wa pátápátá. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá. Ọdẹ òdùbí àní Rónkẹ́ sọnù bí ò ṣe bí ọmọ. Mo kí ẹ̀yin ìran mi. Ẹ̀yin ìran mi ó tójọ́ mẹ́ta. Gbogbo yín lẹ tí ń wò pé Ifákanyìnsọ́lá kí ló dé? Ọ̀ṣúnìkẹ́ àmì ìsì ẹ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àgbúrú ẹ̀. Ṣàlàáfíà ló wà? Àlàáfíà ni mo wà. Mo ń bẹ bí bẹbẹ ṣe ń bẹ. Mo wà bí ẹ̀wà ṣe ń wà. Ojoojúmọ́ ayé ni mo fi ń bẹ. Àìní bẹ mọ́ Olódùmarè ò ní jẹ́ kó dé bá wa. Àmì àṣẹ Èdùmàrè. Mo kí Ìgbòho Òòṣà. Ẹ̀yin àfáà tẹ máa ń ro wá sí. Kí ló máa ń ṣe yín ná? Mo kí Ìgbòho Òòṣà. Kí ló tiẹ̀ máa ń ṣe yín ná? Ẹ̀kọ́ ọkọ Fúlàní. Kí máa ń sì lára tẹ̀yìn? Ṣé wọ́n fi ṣe yín ni? Àlébọ̀ lẹ́yìn Jagunlabi ń lára wájú. Ẹ lè ké wá sí. Kẹ máa sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́sìn mi. Ẹ̀kọ́ tagiri gbẹ̀rẹ̀ níjà. Kí ló máa ń ṣe rádaràda báyìí? Ẹ̀jẹ̀ ń ṣe dẹ̀ ń rọ́ wá sí níbi tẹ wà yẹn. Mo dẹ̀ wà nínú ilé báyìí, ó dẹ̀ ń ro mí inú mi, ó dẹ̀ dàbí kí wọ́n bá yín túbọ̀ tẹ̀ wá pa gbogbo owó bẹ̀ bí kí n tẹ̀ wá dúró mi lórí. Kí ló ṣe yín tẹ máa ń ṣe rádaràda Go báyìí? and call your brother outside. Kí ló tẹ máa ń ṣe rádaràda báyìí? Ẹ̀yin wèrè yìí ni amú ẹ̀sìn sún mi ṣe. Ẹ lè sọ̀rọ̀ kẹ má sọ̀rọ̀ kẹ má bu ẹnu àtẹ́lu àwọn ẹlẹ́sìn mi ni. Kí ló dé tẹ ṣe ń ṣe báyìí? Kí ló dé tẹ ṣe ń ṣe báyìí? Ìwà òṣì, ìwà rádaràda, ìwà ló máa ń fa ṣáàkọ̀ tí ẹ ṣe wá kún ọwọ́ yín báyìí. If you want to preach about the gospel of Islam, you can actually do that without talking down any other religion. Ẹ fẹ́ jẹ́ àwọn ọkàn àwọn ènìyàn ẹ̀ ń bu ẹnu àtẹ́lu àwọn ẹlẹ́sìn mi. So necessary ni? It's not necessary now. Kí ló dé ṣe ń ṣe rádaràda báyìí? Kí ló dé ń ṣe rádaràda báyìí? Gbogbo rádaràda tẹ́ ń ṣe náà yín ò sọ pé kí gbogbo yín kẹ́tì ẹ̀ parapọ̀ kẹ́tì ẹ̀ bá wa bẹ Ọlọ́run fún orílẹ̀-èdè Nàìjíríà àbí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí kò ó tẹ̀yìn fúnra yín lọ́rùn. Ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìfẹ́. Ó ga ó pọ̀. Ẹ wò ojú òní tiwa. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti bá mi darapọ̀ mọ́ ètò ẹ bá mi ṣí ẹ pé kó lọ síbi tó yẹ kó lọ. Àní Rónkẹ́ sọnù bí ò ṣe bí ọmọ. Àánú á wá wa rí. Àní gbàgbà tí àdúrà láṣẹ Èdùmàrè. Ire lójú owó ń rí. Ire lójú gbogbo wa máa rí lójoojúmọ́. Láṣẹ Èdùmàrè. Àánú á wá wa rí. A kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri o àgbáláyé. Ire lójú owó ń rí. Ire lójú gbogbo ibi tí ọwọ́jà ètò yìí bá dé. A kí gbogbo ọmọ ọkọ Yorùbá. Ẹ má bínú. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi mo kí yín o. A kú ọjọ́ méjì mẹ́ta kan. Ọdẹ òdùbí Ifákanyìnsọ́lá ti dé o. Ọmọ kékeré ọjọ́ àná. Àṣàbí tí wá dàgbà o. Ó ti di grandma. Ẹ ti miss ohùn mi gan. Ẹ ti miss mi. Èmi gan miss yín. Àṣàbí ti dé o. Ọmọ kékeré ọjọ́ àná. Àṣàbí lẹ́wọ̀ yìí o. Wọ́n ní fẹ́ lomi ṣe mí. Àṣàbí lẹ́wọ̀ yìí o. Wọ́n ní fọmọ lomi ṣe mí. Nítorí pé níre la ń sọ̀rọ̀ àtàrẹ. Ifákanyìnsọ́lá l'Àṣàbí o. Ọmọ aráyé àfohùn dúdú sọ ti ẹ títí láéláé.
ẹ̀yin fans mi ó dàbí pé ó ti rẹ ring light mi ẹ wo bó ṣe ń blink nítorí pé mo ti tàn tipẹ́ nítorí pé ó ti ṣiṣẹ́ tipẹ́ nítorí pé mo ti ganu tipẹ́ ojú òní tiwa mo kí